كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بجائزاتك المقدسة اللهم آمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. ayé Ànábì wa Muhammadu. sallallahu alayhi wa sallam. Nábì gbogbo àwọn tí wọ́n ṣẹ̀ wá kalẹ̀ tí wọ́n ti lọ ọlọ́mọ akẹ́ gbogbo wọn. amina ya Allah. gbogbo àwọn bàbá wa àwọn ìyá wa tí wọ́n ṣẹ̀ wá kalẹ̀ ọlọ́mọ aṣàlékún kẹ́hìnkẹ́ fún gbogbo wọn. amina ya Allah. albarka ala sayyidil ujudi. amin. maulana amirul jaysh. radiyallahu ta'ala anhu. عبدك يا حيا صلاتي يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا حيا صلاتي. بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Ọlọ́run wọlá gbogbo àwọn tá a tọrọ fún tí wọ́n ti lọ gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù fún wa ọlọ́mọba mójútó wọn. amina ya Allah. bàbá wa ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè ẹ̀. Sheikh. wọ́n fi dé rí bàbá wa ìmáàmù àgbà ọlọ́mọṣà bá wa ṣe dáadáa fún wọn. Allahumma amin. bàbá wa ìmáàmù Mali bàbá wa ìmáàmù Gàmbàrí bàbá wa Khalifa Salati ọlọ́mọba mójútó gbogbo wọn. amina ya Allah. ọ̀gá wa àgbà bàbá wa Sheikh Habiballahi Adam Abdallah Al-Ilori. adamallahu hayatahu. ọlọ́mọṣà bá wa lékún dáadáa gbogbo wọn. amina ya Allah. La ilaha illallah. àmín. ọlọ́run wọlá tàwọn tá a tọrọ fún yìí gbogbo apápátá tá a jọmọ kéwú ọlọ́run kó bọ̀ wá lálùbáríkà gbogbo wọn. àmín ya Allah. bisimilahi inna atainaka kọ̀ọ̀kan. bisimilahi rahmanir rahim. inna atainaka al-kawthar. fasalli li rabbika wanhar. inna shani'aka huwal abtar. gẹ́gẹ́ bí ibi tá a kéwú dé adúpẹ́ fọlọ́run ramadana náà lọ wẹ́rẹ́wẹ́rẹ́. alhamdulillah. a wà nínú Laylatul Qadri báyìí. alhamdulillah. ọba tó ní kó máa jẹ́ rọrùn ọlọ́run gbogbo wa bá ti pọ̀ tó àti ṣíṣẹ́kù tó ṣẹ́wàkù àwa náà ni ọjà arọ́dún ṣe. amina ya Allah. ọlọ́run wá já aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. amina ya Allah. alibarika ọlá Ànábì wa Muhammadu. sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bí ibi tá a kéwú dé òun náà ni ọ̀rọ̀ sùúrù la sọ tán lánàá. Illalladhina sabaru wa amilu salihati. Illalladhina sabaru wa amilu salihati. Ulaika lahum maghfiratun wa ajrun kabir. إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. Ọlọ́run ń bá wa sọ̀rọ̀ nínú súrátù Húdù kò yé máa kìlọ̀ fún wa Ọlọ́run ní gbogbo àwọn tó ṣe wípé wọ́n bá ní sùúrù lérí àdánwò tá a bá fi kàn wọ́n. إلا الذين صبروا وعملوا الصالحات. kí wàá ṣe sùúrù nìkan àti gbogbo àwọn tó ṣe pé iṣẹ́ rẹ̀ kò yé màmá ní ká màmá ṣiṣẹ́ rẹ̀ ní kọ̀kọ̀ wọn àti ní gbangba wọn. إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير. الذين
صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير. Ọlọ́run ní iṣẹ́ rere ó dọ̀wọ́ yín kẹ́ máa ṣe. إلا الذين صبروا Gbogbo ẹni tó bá mọ̀ péjọ kan òun pàdé òun Ọlọ́run. وعملوا الصالحات Iṣẹ́ rere kò gbọ́dọ̀ wọ́n fún mùsùlùmí fún mùmíní láti má máa ṣiṣẹ́ rere iṣẹ́ dáadáa. وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير. Àríkà nínú àdísì Ànábì wa Muhammadu. إلا الذين صبروا Nínú àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ rere téèyàn gbọ́dọ̀ ṣe òun náà ni kéèyàn dún ní máa Al-Qur'an. إلا الذين صبروا وعملوا الصالحات. Nínú ọ̀rọ̀ Abi Umama radiyallahu ta'ala anhu. إلا الذين صبروا وعملوا الصالحات. Àwọn ni wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn nínú hadithu amalu sọ́ọ̀lẹ̀. وعملوا الصالحات. Wọ́n ní àwọn gbọ́ lọ́dọ̀ ṣe Ọlọ́run qala sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam. وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير. يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. إلا الذين صبروا. wọ́n ní ó ń ṣe Ọlọ́run Ànábì wa Muhammadu. إلا الذين صبروا. wọ́n ní iṣẹ́ rere tó dáa jù kéèyàn máa ṣe òun náà ní qira'atul Qur'an. إلا الذين صبروا وعملوا الصالحات. torí gbogbo ẹni tí ń bá ń ka Al-Qur'ani yìí tí ń ka bí ikhlasi niyyati tí ń ka pẹ̀lú ọkàn tó mọ́ tí kì í ṣe rìyà tí èsè torí kárí ni. إلا الذين صبروا. tí èsè torí pé èmi mo lóhùn jù. وعملوا الصالحات. tí ń ka Al-Qur'ani ti bẹ̀rù Ọlọ́run ti bẹ̀rù Ọlọ́run. وعملوا الصالحات. tó bá dijọ́ alikiyama Ànábì ní Al-Qur'ani ni ó máa jẹ́ ìṣìpẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ọ̀rẹ́ Al-Qur'ani láyé. وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير. àwọn tí wọ́n sì jẹ́ àwọn wàlíyé Ọlọ́run náà ni wọ́n tó bá wa. àwọn إلا Al-Qur'ani الذين náà wọ́n bá wa lórí. صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير. àṣà soríire púpọ̀ nínú Ramadana mo sọ níbẹ̀rẹ̀ Ramadana yìí níbi ìbẹ̀rẹ̀ Suratu Hud mo ní gbogbo tí Al-Qur'ani bá farati Al-Qur'ani máa sọ nǹkan náà di gíga ni. إنما القرآن يهدي لكم وهو يشفي لكم داءكم. علموا أولادكم دينكم ليقيموا بعدكم آثاركم. àṣé gbogbo àfa tó bá níbo ní ti Al-Qur'ani ti rí ayé àfa náà ayé rẹ̀ ò ní sùn wọn. إنما القرآن يهدي لكم. ìwà àfa tó lo jogún Al-Qur'ani tó tún wá ń lọ fi nǹkan mi hàn àwọn èèyàn yàtọ̀ sí Al-Qur'ani. إنما القرآن يهدي لكم. bọ́ ọ bá dùnnú pẹ̀lú kókó èrújọ pẹ̀lú tó fi hàn àwọn èèyàn ní nǹkan tí ó yẹ kó máa fi hàn wọn tó ju Al-Qur'ani lọ ọ padà sunkún rẹ̀ lọ́sàn. إنما القرآن يهدي لكم وهو يشفي لكم داءكم. Al-Qur'ani ó ń ṣe Ọlọ́run Ànábì wa Muhammadu. إنما القرآن يهدي لكم. Ànábì ní akthiru min buyutikum min tilawatil Qur'an. إنما القرآن يهدي لكم
فإن البيت الذي لا يقرأ فيه القرآن يقل خيره ويكثر شره. إنما القرآن يهدي لكم وهو يشفي لكم داءكم. علموا أولادكم دينكم ليقيموا بعدكم وآثاركم. aláwòde wa fa tó jẹ́ tó fi alukurani kọ́ àwọn ọmọ rẹ̀. إنما القرآن يهدي لكم. aláwòde wa fa tó fi nǹkan mi hàn ọmọ rẹ̀ yàtọ̀ sí alukurani. إنما القرآن يهدي لكم. aláwòde wa fa àbíwọ̀ mùsùlùmá tó wá introduce kìnnì kan tó tún yàtọ̀ sí alukurani fáwọn èèyàn. إنما القرآن يهدي لكم. ọba rẹ̀ ní láàárọ̀ ó padà sunkún lọ́sàn-án. وهو يشفي لكم داءكم. علموا أولادكم دينكم ليقيموا بعدكم آثاركم. alábìnrin ajé kíkí pọ̀ kó máa pọ̀ ní kíké ní kíkà alukur'ani nínú àwọn inú ilé yìí. إنما القرآن يهدي لكم. فإن البيت الذي لا يقرأ فيه القرآن gbogbo ilé tí wọ́n bá ti yan kur'ani lódì يقل خيره ويكثر شره. وهو يشفي لكم داءكم. ìkẹ́ àwọn ọlọ́run wọn máa jìnnà nínú ilé náà wọ́n sì máa sunkún nínú ilé òun gbogbo gbà. وهو يشفي لكم داءكم. ó rán mi létí àfa ńláńlá tí ń pera rẹ̀ láàfà. ó ní àwọn ọmọ kéwú tó pọ̀. إنما القرآن yóò kọ́ àwọn ọmọ kéwú yóò kọ́ wọn kéwú láàárọ̀ yóò kọ́ wọn lọ́sàn. يهدي لكم. àṣọ tó bá di lálẹ́ oníṣẹ́ míì tá a fa àtúnyàn láyò tí í ṣe. إنما القرآن kí ni iṣẹ́ tá a fa yàn láyò tí í ṣe òun náà ni àfa àmọ́ jalè. إنما القرآن يهدي لكم. ó sì fi kùránì ó fi ṣe bójúbójú fún gbogbo àwọn èèyàn láàárọ̀ àti lọ́sàn. إنما القرآن àlàhálà láàárọ̀ yálà màláhù lóru. إنما القرآن kó máa ró kìkì lọ́kàn tèmi àtọkàn tiẹ̀. إنما القرآن يهدي لكم. kí ló fi ṣe dòstórù rẹ kí ló fi ṣe dòstórù rẹ. القرآن يهدي لكم. أولادكم دينكم ليقيموا بعدكم آثاركم. ليقيموا بعدكم آثاركم. tó bá di lóru afọ jáde lóru yóò lọ jalè. إنما القرآن يهدي لكم. gbogbo ọjọ́ ń tó le ọjọ́ kan ń tó lóhun. إنما القرآن يهدي لكم. gbogbo aburú tó o bá ń ṣe bí bọ́lọ́wọ̀n bá ti jẹ́ kí wọ́n mọ̀ tó bá dijọ́ kan ayé ó padà mọ̀ pọ̀ ń saburú. وهو يشفي لكم داءكم. gbogbo ọgbọ́n téèyàn bá lè ulẹ̀ kọ́gbọ́n yóò padà gbóore lọ fún. علموا أولادكم دينكم. àmọ́ àgọ́ téèyàn bá gọ̀ nídìí àlùkùránì yóò padà fa gọ̀gọ̀ rẹ wá bá. علموا أولادكم دينكم ليقيموا بعدكم وآثاركم. kò sí tó já máa lẹ́yìn sí àlùkùránì tá a fi lẹ́ni. وكتاب أحكمت آياته وبه قد نسجت روح الأمين. Abdulgafar. وهو قرآن كريم ذو هدى وشفاء لصدور المؤمنين. وشفاء لصدور المؤمنين. ìfi alukurani ṣe yẹ̀yẹ́ tẹ́ ń fi alukurani ṣe yẹ̀yẹ́ lójú kọ́lọ́n kọ́rọ̀ yìí náà máa di yẹ̀yẹ́ láyé. وكتاب أحكمت آياته. gbogbo tó sì lọ gbójúlé tó fi bo kurani mọ́lẹ̀ síbẹ̀síbẹ̀ náà ò dèèyàn náà látijọ́ yìí. كتاب أحكمت آياته. oúnjẹ gbèsè náà ni oúnjẹ gbèsè náà ni. كتاب أحكمت آياته. ọjọ́ ń gbogbo
Anúrù ọjọ́ kan tó lóhun. كتاب Ó wá dijọ́ kan àfa lọ jalè bíi tí máa jalè. وكتاب Ibi àfa ti lọ jalè. Àṣé wọ́n ti ń sọ àfa náà ládùúgbò tí máa lọ jalè. حكمت آياته Jẹ́ kó na ọwọ́ sójú wíńdò ní wíńdò. Kó sí ibi tí ó fi gbàbẹ̀ wọlé. وبه قد نسجت روح الأمين وهو قرآن كريم ذو هدى وشفاء لصدور المؤمنين Àjánásí ní máa jẹ́ kí àfa ò chájì. وكتاب لأحكمت آياته Ẹ sáà mọ̀ bíbí tí máa já fún bàbá mi. وكتاب لأحكمت آياته وبه قد نسجت روح الأمين وهو قرآن كريم هدى وشفاء لصدور المؤمنين. Bẹ́ẹ̀ bá fẹ́ràn wá tí ò púpọ̀, òun ọmọ lọ ni. وكتاب حكمت آياته. Kí ló kò ń ṣe mọ́jọ́ tèmi ti ń dún ni? Ìtì ń dún láti dédé kọ́ríbù ilé yìí ti كتاب dùn. حكمت آياته. Ẹ wà dún díẹ̀, ẹ máa wá sọ̀hún fẹ́lẹ́fẹ́lẹ́. وكتاب حكمت آياته وبه قد نسجت روح الأمين وهو قرآن كريم ذو هدى وشفاء لصدور المؤمنين. Ọkùnrin yìí, àfa yìí, ǹjẹ́ kó nawọ́ ibi tó ti nawọ́, wọ́n bá mú àdá, wọ́n bá gé gbóndórúkú ọwọ́ rẹ̀ bọ́lẹ̀. إنما القرآن يهدي لكم. Wọ́n ti gé bọ́lẹ̀, Ọlọ́run wá ṣàánú àfa, Ọlọ́run ò jẹ́ kọ́wọ́ wọn bọ́ sínú ilé. إنما القرآن يهدي لكم. Wọ́n ti gé kò já tán, ìmì jọlọjọlọ ni ẹ̀jẹ̀ wá ṣe ṣùrùṣùrù. إنما القرآن Àfa àti nkọ́mọ̀ nkéwu láàárọ̀ àtọ̀sán. يهدي لكم. Àfa bá padà sílé, bàbá ti padà sílé pẹ̀lú gbóndórúkú ọwọ́. وهو يشفي لكم داءكم. Àfa ń sunkún pé irú àdánwò wo leléyìí. Àbọ̀ sì kọ́mọ̀ nkéwu láàárọ̀. وهو يشفي لكم داءكم. Ó di láàárọ̀ ìjọ́ kejì, gbogbo àwọn ọmọ kéwú wọ́n ti pé wọ́n fẹ́ kéwú àfọ́ lè jáde. وهو يشفي لكم داءكم. Ọlọ́run gbogbo aburú tá a ṣe tí àdánwò ayé tí ó fi bá wa tá a fi ní lè jáde mọ́sáyé. Gbogbo ntáyé mọ̀ wá mọ̀ tá a fi ní lè rí ṣe mọ́ fáyé. Ọlọ́run gbogbo àgbákò bẹ́ẹ̀ ọlọ́mọdé ó kàn wá. وهو يشفي لكم داءكم علموا أولادكم دينكم ليقيموا بعدكم آثاركم. Ó fi di ní ọ̀sán àfọ̀jáde sáwọn ọmọ kéwú. إنما القرآن Ẹyẹ wa. إنما القرآن Ọlọ́run má dọ̀tí wa. إنما القرآن Tó bá yẹ kí ti ka gbogbo tó ń lò òun ni àwọn ìlòkulò tó ń lò yẹn bó ti kà á kún ló ka Al-Qur'ani kún ni ó ti di present láyé. إنما القرآن يهدي لكم. Gbogbo eré ibú tó ń kó sínú ni gbogbo wèrè tó ń kó sínú ni. Ó bá yẹ kí bó ti gbà á gbọ́ tó mọ̀ pé kíní eléyìí tọ̀hún eléyìí tọ̀hún eléyìí tó ti kà á kún tó gbà á gbọ̀hún ló gba Kùránì gbọ́ bẹ́ẹ̀ ni ó ti dèèyàn láyé. إنما القرآن Yóò ti ta sánsán. يهدي لكم وهو يشفي لكم داءكم. علموا أولادكم دينكم ليقيموا بعدكم آثاركم. Ṣé ẹ mọ̀ pé kò ní burú títí kó má pè nìkan mọ́ ni. إنما القرآن Ìgbà tí ń di ọwọ́ rọ̀ lẹ́bọ̀ wá àwọn ọmọ òsì lọ wọ́n wá ń ta. إنما القرآن Ó wá lẹ́nìkan nínú àwọn ọmọ kéwú tá a fà fọkàn tán dáadáa. إنما القرآن Bá a ti máa ní
aláṣìírí ẹni nínú àwọn ọmọ tí ń tẹ̀lé ni. innamal Qur'an. àfa wa ránṣẹ́ pé àgbà nínú wọn pé wọ́n yọjú sí mi. innamal Qur'an. bó ti yọjú sí àfa rẹ̀ torí ọwọ́ àfa ó pariwo ní kí leléyìí. innamal Qur'an. àfa ní dákẹ́ má sọ fẹ́ nìkan kan dá. yahdi lakum. ní tí mo pè ọ́ sí náà nù ni ọjọ́ àlìkíyàmọ̀ ọmọ lágbára. yahdi lakum. aṣọ fún ọ kó síwọ́ kó níbi ọ̀tẹ̀ kó síwọ́ kó níbi aburú kó síwọ́ kó níbi ìjàmbá kó síwọ́ kó níbi fàríkì tẹ̀súdí. innamal Qur'an. má síwọ́. yahdi Asòfófó. lakum. wa huwa yashfi. nígbà tí o sí núrù alukurani lọ́kàn yàn lèyàn gbogbo ẹni tí o bá ti sí núrù alukurani yà lọ́kàn rẹ̀ ni ó máa ṣe gbogbo aburú tá a wí. wa huwa yashfi. alukurani kò sí tí ó wòsàn ní gbogbo ayé. wa huwa yashfi lakum daakum. ó bá sọ fọmọ ó ní ìrẹ ọmọ mi ìrẹ ọmọ kéwù mi bí n bá jẹ́wọ́ fún gbogbo èèyàn ń jẹ́wọ́ fún ọ. wa huwa yashfi lakum daakum. sórí tó fa ọwọ́ mi gígé yìí bí n bá kọ́ yín ní kéwù tán láàárọ̀ mọ́sàn-án mọ́rọ̀lẹ́ tó bá dalẹ̀ ó ní iṣẹ́ mi tí ì ṣe iṣẹ́ mi tí ì ṣe náà ni èmi a máa lọ jalè. wa huwa yashfi. èmi a máa ṣe a sì máa wà successful. wa huwa yashfi. èyí tí mo ṣe lóru ànámájúmọ́ ní ibi tí rìsọ́ọ̀tì rẹ̀ tó dé ni. wa huwa yashfi lakum daakum. ọmọ kéwù yìí ní akramakumullahu ayyadakumullahu binasirihi. alimun. ó ní akramakumullahu sí tí wọ́n bá yín nínú jẹ́ nù. alimun. sẹ́ẹ̀sì àti sọ̀fẹ́ nìkan kan. awladakum. àfààní sọ̀fẹ́ nìkan kan. dinakum. wọn náà ní sọ fún bó ti ṣẹlẹ̀ ntí jékìbà ní ádámà kan orí mi àfiwọ́ nìkan. alimu awladakum dinakum. ọmọ yìí ni ó ní ta lè ṣe sí. liyukimu. ọmọ kéwù. badakum. ó ló ní ta lè ṣe sí. asarakum. àfààní kìlà lè ṣe sí kìlà lè ṣe sí. liyukimu. ó ní ta lè ṣe sí ẹ gbọ́wọ́ náà wá. liyukimu. badakum. asarakum. ayé àfa àti ọ̀dà Kùránì mà ayé àfa náà ò ní dá. liyukimu. badakum. asarakum. ó ní ẹgbẹ́ ọwọ́ náà wá. innamal Qur'an. bá mú ọwọ́ rẹ̀ iṣan díẹ̀ tó kù mbẹ́ ọmọ yìí bá so papọ̀ mọ́ gbóndórúkọ ọwọ́. innamal Qur'an. yahdi lakum. ọmọ yìí bá wí kinní kan ó wí jẹ́jẹ́. wa huwa yashfi. kò wí jákè ó wí tán ó sì ta ò dá sí. wa huwa yashfi. ọwọ́ bá so papọ̀. lakum daakum. àfa bá ń ṣe mọ̀ pé ìwọ ọmọ yìí wa huwa yashfi. kí ni nǹkan tá a ké. wa huwa yashfi. ọmọ yìí ní akramakumullahu wa ayyadakumullahu binasirihi. ọlọ́run jáde pé ń tẹ́ kọ́ wa náà ni. wa huwa yashfi. àfa ní tí mo kọ́ yín. wa huwa yashfi. bí n bá máa ń tó wí sí i ni èmi gan yín ti wí níjàsírí mi ó tú sọ́dọ̀ rẹ. wa huwa yashfi. kí ni tí mo kọ́ tó ló wí sí i ó ní tẹ́ kọ́ wa náà ni tẹ́ kọ́ wa ni. lakum daakum. àfa ni a ní o sọ́n tó ké sí kó jẹ́ kí n gbọ́. alimu. ọmọ mo bá ní tí mo ké sí Fatiha náà ni. alimu awladakum dinakum. liyukimu. badakum. azarakum. liyukimu. badakum. azarakum. ó ní Suratul Fatiha náà mo ké sí. innamal Qur'anu. síbẹ̀ yìí náà lẹ kọ́ wa pé ṣífà. lakum. alukur'ani ìwòsàn ní alukur'ani. wa huwa yashfi. kódà tí mo fẹ́ ké sí lásán ni pé bismillahirrahmanirrahim. àmọ́ mo wá wò pé kí n ké Fatiha sí. wa huwa yashfi. bàbá ní Fatiha. lakum. Fatiha lásán. daakum. Fatiha lásán. daakum. ọkàn rẹ̀ ò tún gbà pẹ̀lú Fatiha yẹn. wa yashfi. ó wí Fatiha lásán ó wí dírí kẹta báyìí ọwọ́ bá tún gbé padà. wa yashfi. lakum daakum. ó bá ní
ọmọ ni ẹ bá má sọ pé fàtíà ẹ gbàgbọ́ ni bẹ́ẹ̀ náà lè ń kọ́. وهو يشفي wọ́n ní bá ń tún ké sí ó ní nígbà tẹ́ ẹ ti gbàgbọ́ wọn ó ní kódà ká ké ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ká ké ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún kò lè ṣe mọ́. وهو يشفي bá sì rí àfa ti gbòònù títí tó fi kú. وهو يشفي لكم Suratul Fatiha. داءكم علموا أولادكم دينكم ليحكم بعدكم آثاركم ẹ dákun ta ló gba Fatiha gbọ́ mọ́ nù àwa náà nísìn. وهو يشفي ta ló gba gbọ́ mọ́ nù wa. لكم ta lẹni tó gba kó náwó kárí. وهو يشفي tó lè fi Fatiha dípò gbogbo eribu tó kó sínú ilé. لكم داءكم Mọ̀lánà Nakibul Ashraf وهو يشفي wọ́n dá Al-Qur'ani wò lójú mi ń jọ kan. وهو يشفي gẹ́gẹ́ bí àwọn bàbá wa kò sí tí wọ́n gbójúlé nílé wa nílé Sàlátì tó ju Al-Qur'ani lọ. وهو يشفي Al-Qur'ani ni la fi ṣe dòstórù wa. ní gbogbo àárọ̀ láǹfààndá wọn ò lè má ṣe kẹ́ mọ́ kí Al-Qur'ani bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. سادتنا wọ́n من القرآن جمعا تنال الفوز من رب الكريم تنال الفوز من رب الكريم atẹ̀lé Mọ̀lánà Nakibul Ashraf atẹ̀lé wọn lọ wáàsí kan ní sáìdì kókà. سادتنا bàbá wa Sheikh Abdullahi bàbá mi Adélọ́dún bàbá mi Àkànbí. سادتنا ẹ̀rí àwọn náà sọ lákànbí àwọn wá sọ àwọn náà lákànbí. سادتنا bàbá mi Adélọ́dún bàbá aró kan mi. سادتنا bàbá onínúure bàbá ọlọ́kàn re. سادتنا bàbá aláwọ̀ lárúbáwá. سادتنا bàbá dáadáa bàbá tí ò ṣe àsọ̀bíyà. سادتنا ẹni dọ́mọ àbúrò mọ̀ ọkọ̀ gbogbo wa pọ̀ ní. من القرآن جمعا àwa tẹ̀lé wọn lọ wá sínú èmi àti àfa wa wá sí owó dé làjọjá náà sì ń jóná. سادتنا àwa dé wá sínú bàbá ṣe wá sí lọ́wọ́ ní síríìtì kan lẹ́kọ̀ọ́ wọ́n ṣe wá sí lọ́wọ́ سادتنا tí gbogbo ara wọn ti wẹ́ẹ̀tì fún iṣẹ́ Ọlọ́run Al-Qur'ani. سادتنا ọkùnrin kan ní bá ń gbé mọ́tò rẹ̀ bọ̀ ló bá lóun kọjá láàrin wa sí pé síríìtì láti ń ṣe nǹkan kọ̀ yẹ ká máa ṣe nǹkan ní síríìtì náà. سادتنا ló yarí tányányá pé àfikún wọn kọjá. سادتنا wá sísì ti ká bàbá wa Nàkíbù la. من القرآن ti sọ yìí àwọn tí wọ́n bẹ wọ́n mọ̀ rántí báyìí. من القرآن جمعا تنال الفوز àfa sàrùmí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. تنال الفوز gbogbo èèyàn wá bẹ̀ títí kò gbọ́. تنال الفوز ó láfikún wọn kọjá ni bá a bá sì jó wọn kọjá wọn da gbogbo bí irú. تنال الفوز torí mínísírì ni من sọ́jà رب ni الكريم gbogbo nǹkan ni wọ́n fi bẹ sọ́jà yìí kò gbọ́. تنال الفوز sẹ́yìn náà marú agídí tí wọ́n máa ń ṣe. تنال الفوز ó láfikún wọn kọjá ni káká tẹ́ǹtì yẹn káká gbogbo chíà. من رب الكريم ó fẹ́ kọjá níbẹ̀ ni. من رب الكريم Mọ̀lánà Nakibul Ashraf wọ́n wá ní ọ̀dà tó bá jásí pé Al-Qur'ani tá a fa Sàlátì tí wọ́n fún àwọn táwọn ò sì lè ṣèjọ́ kan láàárọ̀ káwọn ọmọ ké. سادتنا báyìí pé Qur'ani náà ní jíṣẹ́ Ọlọ́run lọ́wọ́ báyìí. سادتنا ìrì Ọlọ́run báyìí pé Ọlọ́run lọ́ba tó ní Qur'ani èyí sì dójú ti Al-Qur'ani dá sọ̀rọ̀ tó wà nílẹ̀. سادتنا Mọ̀lánà Nakibul Ashraf máa ní ọ̀yá ẹ̀ka gbogbo tíà. من القرآن جمعا ẹ kó gbogbo tíà kó lójú ọ̀nà ẹjọ́ kọjá. من القرآن ṣé tó جمعا bá ti kọjá àbùsébùsé. من القرآن جمعا ọkùnrin òun padà síbi mọ́tò rẹ̀ ó ti kọ́kọ́rọ́ bọ mọ́tò bá sítáàtì mọ́. تنال الفوز من رب الكريم تنال الفوز من رب الكريم ṣé oògùn náà ló ń yín o. سادتنا àbáyé ọ̀fọ̀ kan náà ló ń bẹ ní. سادتنا ara wọn ti di ara Al-Qur'ani. سادتنا ṣebí karama tí
wọ́n ṣe là ń sọ yìí. سادتنا kátó wá sọ bá a gádò sí Mọ̀lánà Amirul Jaysh. من القرآن جمعا ọkùnrin ogun. من القرآن جمعا nǹkan kan ṣẹlẹ̀ nílọrin ní ọdún táná àwọn ọdún tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Ramadana. من القرآن جمعا bí n ti ń sọ yìí àwọn èèyàn máa rántí. تنال الفوز àwọn àṣemáṣe kan wá ṣẹlẹ̀ láàrin àwọn àbúrò wa kan. تنال الفوز ó ń tọ̀hún ẹsẹ̀ rẹ̀ sí ní inú ọmọ Amirul Jaysh ni. تنال الفوز ìnídàkọ ń tọ̀hún. من ربي الكريم bàbá náà ni máa sọ Amirul Jaysh náà ni máa sọ pé tẹ bá rí ẹsẹ̀ bàbá ẹsẹ̀ mo ti lò. تنال الفوز ẹsẹ̀ rẹ̀ ọyọ kan báyìí من ربي الكريم ni bàbá bá gbé mo bá ọmọ òun bá bọ́ sálì kìámà. سادتنا Amirul Jaysh àṣìṣe ṣe wá sí tán wá sí Ramadana tán táwọn ti kọrí sẹ́kọ̀ọ́ ni. سادتنا gbogbo ìlú wa mì tìtìtì ìpínlẹ̀ Salati ẹ̀wọ̀n tí wọ́n ṣe ń bẹ̀. من القرآن جمعا wọ́n ti pààyàn ń bẹ̀. تنال الفوز wọ́n ti ṣe gbá wọn ṣàwo àwọn èèyàn sọ̀sọ̀kúsọ níjọ́ náà. تنال الفوز ẹ máa wọ Ọlọ́run ọba ńlá ọba tó bò háyà. mo wá pé bàbá Mọ̀lánà Amirul Jaysh mo tọ̀ nǹkan báyìí ni àwọn èèyàn máa ń sọ. تنال الفوز Mọ̀lánà Amirul Jaysh wá ń sọ fún mi lórí fóònù ìjọ náà pé Ọlọ́run ó wọlá pé iṣẹ́ Ọlọ́run la jẹ́ nínú Ramadana a sì ṣàbòsí tó bá jásí pálí Kùránì rẹ̀ la bá fi ń ṣe wá sí fáwọn èèyàn táwọn èèyàn sì ń gbọ́ tán sì tún wẹ̀ sínú Islam Ọlọ́run ó bá wa dá sí. تنال الفوز من ربي الكريم تنال الفوز من ربي الكريم wọ́n ń gbé ọmọ náà lọ tí wọ́n fẹ́ lọ sí ọba tajílẹ̀ kan náà. سادتنا wọ́n ti gbé dánkù lébi tí wọ́n sì sí. سادتنا Ọlọ́run lèmi Ọlọ́run láyú di ìhùwà jẹ́ra lè mọ̀ sí ni èmi ra ẹ̀san ẹni tó bá ṣe dáadáa èmi ra aláre. سادتنا ṣé karama kan من آل tó bá já bẹ́ẹ̀ tó fi kú lọ bẹ́ẹ̀. قرآن ẹ wo kọ tí wọ́n sọnù ilé náà látàná títí dòní. جمعا bá kì í ba ẹ̀yìn àwọn ẹni Ọlọ́run kì í bàjẹ́. جمعا تنال الفوز من ربي الكريم تنال الفوز من ربي الكريم nínú amalu sọ́ọ̀lẹ̀ سادة ní láyé téèyàn bá gúnlẹ̀ tó pàdé Ọlọ́run dáadáa nínú amalu sọ́ọ̀lẹ̀ náà lásọ yìí kéèyàn lọ dún ní máa Al-Qur'an. سادتنا bó bá ti dún ní máa Al-Qur'an ni iṣẹ́ rẹ̀ kan tí ò ṣiṣẹ́ rẹ̀ tó tó láyé ni. من القرآن جمعا nínú iṣẹ́ rẹ̀ tá a gbọ́dọ̀ dún ní máa ní irun kíkí. من القرآن جمعا gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àwọn ò kírun mọ́. من القرآن جمعا ẹlòmíì tiẹ̀ wá fi opportunity pé wọ́n ti mọ́ṣáláṣí yìí ó wá fi opportunity tán yányán. من القرآن جمعا Ọlọ́run ló mọjọ́ tó àfa mi ti kírun gbẹ̀yìn. تنال الفوز àfàsàlátù nìkan من ربي àfisáwí nìkan الكريم torí owó torí ayé. تنال الفوز irun kíkí gbogbo bó tilẹ̀ wù kó tó láyé bó o bá ti kírun ó jẹ àgbákòyà lọ́dọ̀ Ọlọ́run. إلا الذين آمنوا وعملوا الصالحات irun ẹ gbọ́dọ̀ fi irun ṣeré Wá. nínú ihsan nínú dáadáa tí ò sí dáadáa tó tẹ̀sùn wọn rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. وعملوا الصالحات yàtàrí kálí sọ̀lá ti inna solata la tashtaki wa taqulu fi awqatiha Allahu yal'anu tariki. يا تارك لصلاتي إن الصلاة لا تشتكي وتقول أوقاتها الله يلعن تاركي. gbogbo owó tó ń fi irun tó fi ń parí dín ìyà tí ń bẹ fẹ́ni tí ò kírun mo fẹ́ kà fún. يا تارك للصلاة قال بعض العلماء يا إن تارك للتارك الصلاة 15 عقوبة. يا تارك ìkànnì àwọn àfáà wọ́n sọ fún wa wọ́n ní gbogbo للصلاة farabalẹ̀ wọ́n ní gbogbo ẹni tó bá fi irun lẹ̀ tí ó bá kí
ìyà mẹ́ẹ̀ẹ́dógún ní ń bẹ fún. يا تارك للصلاة yóò jẹ mẹ́fà nígbà tí ń bá ń bẹ fi kaidil hayat. يا تارك للصلاة gbogbo ẹni tó bá ń rárun láre tí kì í kírun yóò jẹ mẹ́fà nígbà tí ń bá ń bẹ láyé. يا تارك للصلاة yóò jẹ mẹ́ta nígbà tó bá fẹ́ kú. يا تارك للصلاة yóò jẹ mẹ́ta nígbà tó bá wà nínú sàárè. يا تارك للصلاة gbogbo ẹni tó rárun láre tí kì í kírun rẹ̀ déédéé yóò jẹ mẹ́ta nígbà tó bá wà wájú Ọlọ́run. يا تارك للصلاة ká máa ráwọn kan tí wọ́n máa tàn yín pé kinní kan bẹ tó jù òun lọ kò sí ní tó jù òun lọ. إن الصلاة kinní jẹ́ pé kinní kan bẹ tó jù òun lọ. لا تشتكي gbogbo àfa àti bá sọ bẹ́ẹ̀ àfa náà wọ̀ ná. وتقول في أوقاتها Ànábì kírun tí wọ́n fi kú ni. وتقول في أوقاتها kí láǹfààní ṣéégé òṣìṣẹ́ ń pè ọ́ tẹ̀ kírun. وتقول في kí أوقاتها láǹfààní khalifa tí wọ́n pè ọ́ tẹ̀ kírun. وتقول في أوقاتها kí láǹfààní mùkádàrún tí wọ́n pè ọ́ tẹ̀ kírun. وتقول في أوقاتها nídìí olórí burúkú wo ló jẹ́ tẹ̀ kírun. وتقول في أوقاتها àwárí àlámọ̀ pọ̀ ń kírun àrí lára rẹ̀ ó wá ń parí ní ó kàn ṣe rí búkí láyé. الله يلعن تاركي ó ti ẹ̀bẹ̀rù okùn àti aṣọ funfun gbẹ̀yìn tí wọ́n di ọjọ́ kan. الله يلعن تاركي wọ́n bá tiẹ̀ sọ pé rọ́ni ó ti ẹ̀bẹ̀rù pé njọ́ tán bá dé ọmọ nù sàárè tí ò sẹ́ni kankan tí ó tẹ̀lé ọwọ́ bẹ̀. الله يلعن تاركي sọ ma ni. الله يلعن تاركي yamahakullahu libaraka fi umrihi. يا تارك لصلاتي nínú ìyà àkọ́kọ́ tọ́lọ́wọ́n fi jẹ ẹni tí kì í kírun láyé. يا تارك لصلاتي ọlọ́wọ́n yọ àlùbáríkà lára rẹ̀. يا تارك لصلاتي bí n bá ń tajà kò ní sálùbáríkà ń bẹ̀. يا تارك bí لصلاتي n bá ń sòwò kò yóò máa sọ́ọ̀tì ni kò ní sálùbáríkà ń bẹ̀. تارك لصلاتي àlùbáríkà gbogbo n ti ń jẹ́ àlùbáríkà kò ní sí lára rẹ̀. gbogbo ẹni tí bá máa ra ìrun láre tí kì í kírun. تارك لصلاتي ẹlẹ́ẹ̀kejì la yastajibu Allahu liduwa'i. تارك لصلاتي ẹni tí kì í kírun tó bá ṣàdúrà ọlọ́run ò ní gbàdúrà rẹ̀. تارك لصلاتي wà ló ní ọ̀pá wèrè kan tó gbé kinní kan ọ̀pá òṣìwò ló gbé kinní kan ọ̀pá tí ó padà jẹ́ ọ̀yá wèrè. تارك لصلاتي pé ọ̀pá láyé ọ̀dà àwọn Fúlàní lọ́wọ́. تارك لصلاتي bí ẹni tí kì í bá kírun tó bá ṣàdúrà ọlọ́run ó máa da àdúrà rẹ̀ yóò máa dà á sí láyà ni. تارك لصلاتي ẹlẹ́ẹ̀kẹta nínú ìyà tí ó jẹ́ ẹni tí ó kírun láyé. إن الصلاة wajhihi alamatu salah. إن الصلاة لا تشتكي àní fi sínú àwọn ẹni rẹ̀. إن الصلاة لا تشتكي nínú àwọn ẹni rẹ̀ táwọn ọlọ́run tá a máa ń yọ́nú sí kò ní irú ẹni tí máa rárun láre kò ní sínú ẹni rẹ̀ láyé. إن الصلاة لا تشتكي ẹlẹ́ẹ̀kẹrin tẹ̀mùkútuhu jẹ̀mí ulimakhalukọ́ọ̀tì. وتقول ee في أوقاتها ẹni tí bá rárun láre tí kì í firun tí máa firun ṣeré tí kì í kírun rẹ̀ lásìkò. وتقول في أوقاتها àwọn èèyàn kàn máa bínú rẹ̀ ni. وتقول في أوقاتها báwọn èèyàn bá ṣe ti ń bínú rẹ̀ ọlọ́run ọba náà máa bínú ẹ̀. وتقول في أوقاتها ẹlẹ́ẹ̀karùn-ún nínú ìyà tí ó jẹ ẹni tí kì í kírun láyé. وتقول في أوقاتها la yuthibu Allahu ala amalihi salih. وتقول في أوقاتها ọlọ́run ò ní san lẹ́san tí ẹ̀san tọ́lọ́run máa san àwọn ẹni rẹ̀ ọlọ́run ò ní san ẹni tí kì í kírun kò ní san lẹ́san kankan. وتقول في أوقاتها ẹlẹ́ẹ̀kẹfà tí ó jẹ ẹni tí kì í tí máa rárun láre. تقول في أوقاتها láyé du'a il mu'minina. الله يلعن تاركي àdúrà táwọn ẹni rẹ̀ máa ṣe tí máa gbà wọn ni bẹ́ẹ̀ni tí kì í kírun bá dọ́dọ̀ wọn wọ́n yọ kù lọ́ba yìí. الله يلعن تاركي mẹ́fà tí gbogbo ẹni tí bá rárun láre mẹ́fà tí ó jẹ nù. الله يلعن تاركي mẹ́ta tí ó jẹ
الله يلعن تاركي yamutu dhalilan. الله يلعن تاركي ẹni tí ẹ kírun yóò kú ní ikú yẹpẹrẹ ní òkú. الله يلعن تاركي ikú lásìdẹ́ǹtì kí wọ́n máa rókò ẹ̀. الله يلعن تاركي bí kí kìnìún àbí ejò àbí kí nǹkan kan kó sápá. الله يلعن تاركي àkọ́kọ́ nù ní ẹlẹ́ẹ̀kejì yamutu ju'an ja'ian. ذلك لصلاتي ìwọ tó máa rárun láre ebi ní ọ̀pá òkú. إن صلاة لا تشتكي ẹlẹ́ẹ̀kẹta ẹni tí máa rárun láre yamutu atashana. إن صلاة لا تشتكي wala shariba jami'a ma'il bahari. kódà kí omi odò kó pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ká máa fún un lómi omi inú omi òkun ká máa fún un mu ká máa fún un mu òǹgbẹ ni ó gbẹ ẹni tí kì í máa rá ìrun láre òǹgbẹ ni ó gbẹ kú. إن صلاة لا تشتكي mẹ́ta tí ó jẹ ẹni tí bá rárun láre mẹ́ta tí ó jẹ ìyà mẹ́ta tí ó jẹ nínú sàárè yadikullahu qaburahu. إن صلاة لا تشتكي tábà ti gbé sínú sàárè sàárè ó fún mọ́ ni. وتقول في أوقاتها gbogbo egun ìhà rẹ̀ gbogbo egun ẹ̀yìn rẹ̀ gbogbo òórùn jégéjégé. وتقول في أوقاتها ẹlẹ́ẹ̀kejì nínú ìyà tí ó jẹ ẹni tí rárun láre nínú sàárè yukidullahu alayhi nara. وتقول في أوقاتها iná ó sẹ́ nínú sàárè rẹ̀. الله يلعن تاركي máa sọ pé rọ́ ni máa sọ pé wọ́n máa yín mú. الله يلعن تاركي ó dijọ́ náà ná. الله يلعن تاركي nínú ìyà mẹ́ta tí ó jẹ ẹni tí ìmọ̀ rárun láre tó bá wọnú sàárè يا yursilullahu ilayhi thu'bana. تارك لصلاته yuqalu lahu ash-shuja' al-aqra. إن صلاة لا تشتكي ọlọ́run rán ejò kan sí ejò lá. إن inú náà صلاة Jahannama láti dá ojú ẹ̀. إن صلاة ejò wọn dé lásùbà yóò fi yàrá yáyà yóò fi jẹ́ yóò jẹ́ látàsùbà yóò jẹ́ dàyílà. إن صلاة àpàsùbà jẹ ejò àsùbà ò wá. إن tó o صلاة bá pa àyílà jẹ ejò àyílà yóò dé. إن صلاة ejò alásàrì yóò dé. إن Magribi yóò dé. صلاة ìṣáì yóò dé. bí wọ́n ti máa wá fi jẹ́ nù àtàyọ̀mọ̀lì kìyàmù. إن صلاة لا تشتكي وتقول في أوقاتها wọ́tẹ̀kùlù kọ́. وتقول في أوقاتها wọ́tẹ̀kùlù fi awqatiha. الله يلعن تاركي àwọn èyí tó dáa tá a bá ń ṣe àwọn olórí ibú òrìrì. يا èyí tó bá kù díẹ̀ káàtó ni wọ́n máa sọ. تارك لصلاته àkìlámù inda tọ̀tọ̀tọ̀. يا تارك لصلاته هناك الفرق بين الكلمة والقول والكلم والكلام. إن صلاة kọ́kọ́ fẹnu di kéwú mú dáadáa. لا تشتكي àwọn sáhìbù nùhátì ń bẹ́ ń kalẹ̀ tí wọ́n ń wò mí. àwọn وتقول ànúrù ń bẹ́ ń bẹ́. وتقول في أوقاتها وتقول في أوقاتها. الله يلعن تاركي وتقول في أوقاتها الله يلعن تاركي mẹ́ta tí ó jẹ́ bẹ́ẹ̀ níjọ́ tó bá dijọ́ alikiyama tó bá kó nù sàárè mẹ́ta tí ó jẹ́. وتقول في أوقاتها yursilullahu ilayhi man yasahabahu ala wajhihi. وتقول في أوقاتها ẹni tí yóò máa fi ojú rẹ̀ gbolẹ̀ báyìí ọlọ́run ó yàn sí kíámà. وتقول في أوقاتها ìyà kejì tó jẹ́ níjọ́ alikiyama yanzurullahu ilayhi nazratan ghadaba yasqutu minha. وتقول في أوقاتها الله يلعن تاركي الله يلعن تاركي ọlọ́run ò ní fi ojú ìyọ́nú wo ẹni tí èkírun. ojú bínú lọ́wọ́ máa fi wò. تارك لصلاته ìyà kẹta tí ó jẹ́ níjọ́ alikiyama yuhasibuhu Allahu. يا تارك لصلاته bisoramatin
bihi finnar. Inna salata la tashtaki. Ìyà tí ó jẹ ẹni tí ó kírun, ìyà tí ó jẹ ẹni jọ alikiyama, òun ni pé Ọlọ́run ò ní kó ṣèṣirò sẹ́rẹ̀ lọ́yọ̀ kọ̀ọ̀kan, ìkan ò ní tàsé. Inna salata. Lẹ́yìn ìgbà tó bá ṣèṣirò sẹ́rẹ̀ tán, Ọlọ́run wa lọ́yà ẹ̀mú lọ́nu náà iná nílé rẹ̀ lónìí. Inna salata la tashtaki wa taqulu fi awqatiha. Àwa rí gbà nínú hadisi ọ̀rọ̀ àfàgbà lásán. Inna salata. Nínú hadisi Jabir La tashtaki. Abdullahi al-Ansariyu an abihi an nabiyyi sallallahu alayhi wa sallam Inna salata. annahu qala. La tashtaki. Jabiru ló gba ọ̀rọ̀ náà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ olóńsí Ọlọ́run sọ pé ìyàtọ̀ tí ń bẹ láàrin mùsùlùmí àti kèfèrí òun náà ni kéèyàn má kírun náà. Wa taqulu fi awqatiha. Rawahu Muslimun ó rí nínú hadisi 82. Inna salata. Wal Bukhariyu wa Tirmiziyu fi kitabil iman wa nisa'i 463. Inna salata. Ó hadisi yẹn mbẹ. La tashtaki. Yàní pé ìyàtọ̀ tí ń bẹ láàrin ìwà àti kèfèrí tó ń kú wa tí wọ́n ń pè ní Muhammadu gbá Muhammadu kìíní kan tí èèwà kírun. Inna salata. Ìyàtọ̀ tí ń bẹ láàrin náà ni pé ìrun tó kí náà ni. Inna salata la tashtaki wa Ẹ̀yin taqulu méjèèjì ẹ ti jọ di fi kèfèrí. awqatiha. An Buraidata àgbà wa látọ̀dọ̀ Buraida òun ló sọ pé Ànábì wa Muhammad Wa taqulu fi awqatiha. qala al-ahadu alladhi baynana wa baynahum as-salat faman tarakaha faqad kafara. Inna salata. Akhrajahu Ahmad wa Nisa'i wa Tirmizi wa Ibn Majah wa Abu Dawud wal Hakim. Inna salata. Fi sahihihi. La tashtaki. Wọ́n ló ṣe Ọlọ́run Ànábì wa Muhammad. Inna salata. Ó ní àdéhùn tí ń bẹ láàrin àwa àti òun náà ní irun. Ẹni tó bá ti fi irun lẹ̀ fàkọ́dí kàfàrà. Ẹni tó bá tẹ̀ ń tí ò bá ti kírun ó ti di kèfèrí. Inna salata la tashtaki. Àwọn tó gba